ikú adégòkè wọn ò rẹ́lẹ́rìí Adédoyin mú wá sí kóòtù o, wọn níṣẹ́ ti gbé e kúrò nítòsí. ìgbẹ́jọ́ tó yẹ kó tẹ̀síwájú lọ́jọ́ kìíní oṣù kejìlá ọdún 2022 yìí lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan dókítà Ramon Adedoyin tó ní ilé ìtura Hilton nílùú Ilé-Ifẹ̀ àtàwọn òṣìṣẹ́ rẹ̀ 6 ni kò lè wáyé látàrí bí wọn kò ṣe rí ẹlẹ́rìí tí Adédoyin sọ pé òun fẹ́ pè mú wá sí kóòtù. Adédoyin, Adédèjì Adéṣọlá, Magdalene Shefuna, Adéníyì Adérọ̀gbà, Olúwọlé Lawrence, Oyètúndé Kazeem àti Adébáyọ̀ Kúnlé ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjẹ́jọ́ láti bẹ̀rẹ̀ ọdún yìí lórí ikú tó pa akẹ́kọ̀ọ́ fásitì Ifẹ̀ kan Timothy Adégòkè sọ́tẹ́ẹ̀lì wọn lóṣù kọkànlá ọdún 2021. Nínú ìgbẹ́jọ́ tó kọjá, adájọ́ àgbà nípìnlẹ̀ Ọ̀ṣun tó ń gbọ́ ẹjọ́ náà abilékọ Bọ́lá Adépèlé Òjó dájọ́ pé agbẹjọ́rò olùpẹ̀jọ́ amòfin àgbà Fẹ́mi Fálànà lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti fi kún ẹ̀sùn tí wọ́n fi kan àwọn olùjẹ́jọ́. Nígbà náà ni agbẹjọ́rò Adédoyin amòfin àgbà K. Ẹlẹ́ja sọ pé oníbàárà òun yóò pe ẹlẹ́rìí kan, bẹ́ẹ̀ ni àwọn agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ tó kù náà sọ iye àwọn ẹlẹ́rìí táwọn yóò pè tí wọ́n sì sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kejìlá yìí. Lẹ́yìn tákọ̀wé kóòtù ṣàfihàn àwọn olùjẹ́jọ́ méjèèje ni Ẹlẹ́ja dìde. Ó sọ fún kóòtù pé ẹlẹ́rìí tí Adédoyin fẹ́ lò kò láǹfààní láti farahàn ní kóòtù nítorí iṣẹ́ ti gbé e kúrò nítòsí. Gẹ́gẹ́ bó ṣe wí, ọlọ́pàá ní ẹlẹ́rìí náà, òjijì sì ni ìṣínípò rẹ̀ dé, ìdí nìyẹn tí kò fi láǹfààní láti wá sí kóòtù fún ìjẹ́rìí. Ní ti àwọn olùjẹ́jọ́ kejì, ìkẹrin àti ìkarùn-ún, agbẹjọ́rò wọn amòfin àgbà Murtala Abdulrasheed sọ pé àwọn ẹlẹ́rìí tòun ti ṣe tán, ṣùgbọ́n ó pe àkíyèsí kóòtù sí bí agbẹjọ́rò olùpẹ̀jọ́ Fẹ́mi Fálànà kò ṣe wá sí kóòtù. Ó béèrè lọ́wọ́ adájọ́ bóyá lọ́ọ̀yà Fatima Adésínà tó ń ṣojú fún Fálànà lágbára láti béèrè ìbéèrè lọ́wọ́ ẹlẹ́rìí tóun fẹ́ pè. Lásìkò yìí ni agbẹjọ́rò Adésínà dìde. Ó ní àṣẹ tí Fálànà gbà láti ṣẹjọ́ náà wà fún ọ́fíìsì ìyẹn ṣéǹbà rẹ̀, nítorí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tọ́fíìsì náà bá rán wá láǹfààní láti ṣiṣẹ́ lórúkọ Fálànà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀, onídàájọ́ Adépèlé Òjó sọ pé yàtọ̀ sí àríyànjiyàn lórí bóyá agbẹjọ́rò kan lè ṣojú Fálànà, ó ní níwọ̀n ìgbà tí ẹlẹ́rìí àkọ́kọ́ kò ti farahàn ní kóòtù kò bójúmu láti tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ ọ̀hún. Nítorí náà ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí. Babáṣọlá Florence ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.